àwọn èèyàn máa ń sọ wípé gbogbo ẹni tó bá ti ṣìwà hù ó ṣe nǹkan tí kò tọ́, ó ń ṣe jàgídíjàgan tó bá ti jẹ́ mùsùlùmí, ó ní ṣẹ̀rí àwọn nù. ọkọ ni pé eléyìí ò sínú nǹkan tó yẹ kẹ́ máa dààmú nítorí ẹ̀, nítorí pé ẹni tí ń sọ̀rọ̀ ṣé mùsùlùmí lò, kí lẹ́yìn tó ń fẹ́ kí kèfèrí ọ̀sán pa ẹ̀sìn yín. látijọ́ tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn Islam bó ti ṣe rí àti bó ti ṣe jẹ́ pé dáadáa ni gbogbo dáadáa, kò sáburú kò sáìdá ń bẹ̀, tẹ́ǹtì ń fan rere rẹ̀ sí wọn létí bẹ́ẹ̀, èèyàn mélòó lẹ́rí tó gba Islam. kìkì á ní tó fẹ́ máa dà yín láàmú pẹ̀lú kẹ́nìkan sọ pé Islam wọn ló ní wọ́n jiyàn gbé, Islam wọn ló ní wọ́n máa pààyàn. tó bá yẹ pé Islam ni ìwọ náà ní ṣẹ́kù, wọ́n ti jí wọn náà gbé. tó bá yẹ pé Islam náà ló sì ní gbogbo èèyàn ní ká máa pa, ìwọ gan ò ní ṣẹ́kù débi kó lè sọ̀rọ̀ yìí. torí ẹ̀ gbogbo àwọn ìsọkúsọ lásán tí ò ní ìtumọ̀, ìwọ gan alára ọ̀kẹ́ ẹ̀sìn rẹ kún, ẹ̀sìn rẹ ní kó mójútó. èsì kan máa dààmú pẹ̀lú kí lọ́ọ́ tẹ́ ẹ̀sìn Islam ní sọ́npa Islam tí wọn náà ń sọ ń tọ́ dáńpọ̀ ẹ̀sìn tiwọn ni. oníkálukú kọ́ ránṣẹ́ rẹ̀ níbi tó ti gbé ya. kò sí ọ̀dà kan léyìn tó lè fi kún Islam tí ó di dúdú, wọn náà sì lọ́dà kan léyìn tó lè fi kún Islam tí ó di funfun. torí ẹ̀sìn tọ́tọ̀dọ̀ Allah wà ní. ìsọkúsọ ń sọkúsọ ẹlẹ́nu rúnrún kò lè lápá lára Islam. ẹlẹ́yìn ò jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n lẹ́ni tó lóyún zina tó wá bí makalẹ̀, ṣùgbọ́n tó ṣe pé ẹni tó lóyún fún yín kò padà fẹ́, ẹlòmíì ló padà fẹ́ obìnrin yín, òun ló sì bá tọ́ ọmọ tó máa fi parí yunifásitì, tí ọmọ yín lè jọmọ rẹ̀, àbẹ́ni tí ọba ti bímọ látàrí polóyún zina, ọmọ rẹ̀ náà lọ́mọ máa jẹ́ lóbìnrin. kò sí yàtọ̀ láàrin pé ọkùnrin kan padà fẹ́ ọba àtọ́mà àti kọ̀rẹ́ni fẹ́ òun náà lọ tọ́mà títí. àkọ́kọ́ ni pé ẹni tẹ́ lọ́fẹ́ tẹ́yìn ń pè lọ́kọ rẹ̀ ẹ̀ ṣàlàyé ìgbà tí wọ́n so yìgì. tó bá gbé tòǹtòyún zina náà ni wọ́n ń so yìgì, ó ń gá kí sọ́kọ́, nítorí pófin ṣẹ̀ríyà kò gbà kí wọ́n so yìgì fóbìnrin lórí oyún, kò bá jóyún halal kò bá jóyún zina. tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti bímọ ló ń rí ló ń fẹ́, ọmọ tí kìí sọmọ rẹ̀ ò lè dọ́mọ rẹ̀ torí pé ọba ànáwó lé lórí. ìbéèrè tí ò nítumọ̀ ni, ẹnìkan tọ́yàn ọ̀náwó léyàn lórí, tí wọ́n mú yàn kó lọ́mọ ẹni téèyàn jẹ́ ọ̀sọ̀yàn dọ́mọ rẹ̀ lọ́nà wo. á kíkú náwó, á kíkú tọ́jú, ẹkú fitọ́mọ nìyẹn ṣe, àmọ́ pé yóò dọ́mọ rẹ̀ láìláì kò lè dọ́mọ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà, kódà lábẹ́ òfin tèèyàn kò lè dọ́mọ rẹ̀. àmọ́ nǹkan tí máa ń sọ̀yàn dọ́mọ èèyàn wọn náà ní kó jẹ́ pé àtọ̀ rẹ̀ ń ló di òun, àtọ̀ rẹ̀ kọ́ ló di òun, bó ló ṣe wá dọ́mọ rẹ̀, kò lè dọ́mọ rẹ̀. wọ́n fẹ́ yàn yín jẹ, wọ́n fẹ́ jàǹbá yín, ni wọ́n máa pè yín ní bàbá àwọn tó ṣe pẹ́nu ló fi bí àwọn, pé ọmọ àfẹnubí ló ń jẹ́ sí yín. irọ́ gidi. wọ́n fẹ́ yàn yín jẹ ni, wọ́n fẹ́ kẹ́ tún máa náwó lé òun lórí lọ ni, ló fi ń pera rẹ̀ ní ọmọ àfẹnubí fún yín. tí ó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo ọmọ lọ́mọ bàbá rẹ̀, gbogbo bàbá náà ló sì máa ọmọ rẹ̀. eléyìí ń jẹ́ báwọn. wọ́n ní ìdájọ́ àwọn tí ń fi sọ̀láàtì ṣe kọ́mídíà kúfùrù ni. ẹnikẹ́ni tó bá mú nǹkan kan ní Islam yìí tó fi ṣàwàdà ó di kèfèrí. Islam kì í ṣàwàdà, kì í ṣàwàdà. ó fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn àbí wọ́n á mú nǹkan kan nínú ẹ̀sìn wọ́n fi ń ṣàwàdà, wọ́n fi ń dẹ́rìn pòṣónú, kúfùrù ni. qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum. sọ fún wọn pé sí Allah àti ìránṣẹ́ rẹ̀ àtàwọn àyà al-Qur'an lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́, ẹ má wá wá wí o, ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́.
ó léwu. Allahu akbar ó fẹ́ pa àwọn èèyàn lẹ́nu wọ́n ní Allahu wa gimari kufur Rabbana walakal hamd olótorí ọlọ́mọge kí alẹ́ amúdù kufur. Ọ̀pọ̀ láwùjọ Yorùbá torí pé ọ̀sán Yorùbá tó lọ ń ṣe Islam náà gan Islam wo lẹ gbọ́ yìí, Islam wo ni wọ́n gbọ́ yìí. Ṣebí ká máa ń gbọ́ àlàyé ẹ̀sìn Islam òdodo yìí máa ń ṣàjòjì létí wọn ni torí pé Islam òdodo wọn ò má àwọn àfáà tá ń sìn pé láàfáà ìsọkúsọ àti wíkúwí táwọn ń ṣeun iná ni wọ́n jọ ń ṣe. Wọ́n ń fi nǹkan kan nínú ẹ̀sìn yìí ṣe yẹ̀yẹ́. Ṣé o fẹ́ máa fẹ́ lẹ́dàá rẹ̀ ṣe yẹ̀yẹ́ ni? Bóòlù yẹn ṣe fẹ́ ṣe tí ò ní sórí ibú. Nǹkan tó ń gbé báyìí ní kẹ́ ẹ ṣe ọwọ́ sọ́dí nǹkan ẹ̀ ní ọsọ́dí nǹkan ẹ̀fẹ̀ ọ̀nà ìdá téèyàn fi fẹ́ sórí rẹ̀. Eléyìí jẹ́ báwọn. Wọ́n lẹ́ni tó bá wọn kun ẹran àwọn ti fún lówó ọ̀yà rẹ̀ tó tún lẹ́tọ̀ọ́ sí kéèyàn ó fún lẹ́ran bẹ́ẹ̀ ni ẹ lè fún lẹ́bùn àmọ́ kì í sowó ọ̀yà. Àṣẹ̀ríà ní èèwọ̀ ni kẹ́ ẹ fún yàn ní ẹran lówó ọ̀yà torí pọ́ bá a bá yín kun ẹran. Ìyẹn ni pé ẹ má ya hun owó sẹ́rẹ̀ ní kẹ́ ẹ fún àmọ́ kò sí ìdínà pé kẹ́ ẹ tún bùn lẹ́ran kìí sowó sẹ́ o ẹ bùn lẹ́ran. A sì ṣàlàyé pé kẹ́ wọ́n á pé torí pẹ́yìn ni lè má mú wọn tẹ́ǹsì sọ láti fún wa ládùúgbò ẹ̀yin lẹ gbọ́dọ̀ bá gbogbo ẹni tí ó bá dúnra nínú àwọn jàmáà yín dúnra kò sófin tó sọ bẹ́ẹ̀. À ń bọ̀sibọ́sí pé ẹ̀wọ̀n á tún sọ pé gbogbo ẹni tẹ́ bá ti dúnra fún o ọrùn ẹran ti yín ni kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. Ìwọ gangan tó fẹ́ pẹran ní ṣẹ̀ríà wípé wọ́n lọ yẹ kó o dú ẹran kì í ṣe pé nìkan ní ọ̀bọ̀ dù ìwọ gangan ní kó o dù. Wọ́n lẹ́ni tí wọ́n fi mọ́tò gbà tó wá bá bẹ́ẹ̀ kú ṣé ṣàhídì lápè ni rárá o kì í ṣe ṣàhídì báwo ẹni tí mọ́tò pa ń tẹ́ pè ní. Ṣàhídì òun lẹni tí wọ́n pa lójú ogun tí ń jà nítorí kí ó lè jẹ́ gbólóhùn Allah ló lékè jù àníyàn rẹ̀ ni eléyìí ni ṣàhídì tó ga jù. Hadith Ànábì sallallahu alaihi wasallam ó tún wá ṣàlàyé àwọn ṣàhídì mi ẹni tí lè wó pa ẹni tí inú run pa ẹni tí iná jó pa obìnrin tó bímọ níbi tó kú níbi tó ti fẹ́ bímọ ẹni tó kú sódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but ṣùhàdáù tí wọn ó kéré sí tẹni tó kú lójú ogun. Ṣàhídì tó kú lójú ogun àwọn ẹlẹ́ni tẹ́ gbọ́ tí gbogbo ọlá ńlá yẹn ń bẹ fún tí wọ́n ní tó bá kú àníwẹ̀ àní má sọ kúrò lára rẹ̀ àti ẹni ṣe sọ̀látùl jánásà sí lára wọ́n á sì kú alààyè ni wọ́n lọ́dọ̀ Allah wọ́n máa jẹ bẹ́sẹ̀ fẹ́ nínú ọgbà àlùjánnà díjọ́ gbẹ̀ndàlùkìyàm. Olúwa ó fi ẹ̀mí wọn sínú àjẹsí àwọn ẹyẹ àlùjánnà. Ṣùgbọ́n ẹni tí ilé wó pa ẹni tó kú sódò ṣàhídì nípa pé ládàá wọn yọ pọ̀ ṣùgbọ́n àwẹ̀ wọn á fàṣọ á fi wé wọn lára á sì sọ̀látùl jánásà sí wọn lára. Wọ́n ní ọkọ àtìyàwó jà ọkọ wa ṣe wàláhì pọ̀ wọ́n nígbà àmọ́ kò sọ pé wàláhì òun kọ́lẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n bá wọn rí jà ìparí. Kí ni tọ́jú ọ̀ràn ẹ̀ lórí ọkọ? Wàláhì ìnígbà ó sì ti gbà yóò ṣe ìtaràn. A kì í forúkọ Allahu búra lórí ìta lágbára láti ṣe tá a bá ṣe a gbọ́dọ̀ ṣe ìtaràn. Ìta aláàní ṣe tá a lágbára láti má ṣe a padà ṣe a sì ti pé wàláhì a ṣe ìtaràn. Ìtaràn rẹ̀ òun náà ni kó fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí kó dáṣọ sí wọn lọ́rùn àbí kó bọ́kùn lọ́rùn ẹrú
tí kọ̀bá wa lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tó ètò bá wọ̀ nínú kí kìí ṣe pé ọ̀kan ló ti síwájú ọ̀kan nínú kó fún wọn lóúnjẹ àwọn 10 tàbí kọ́dá sọ sí wọn lọ́rùn tàbí kọ́bọ́kùn lọ́rùn ẹrú kọ̀ wá lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣe síyàmù ọjọ́ 3 torí ẹ máa sọnù bí ẹ sì máa sọ̀rọ̀ sọ ẹ máa kíyèsí ní tẹ́ ń sọ ìjà ni yóò tàn gbàtọ́ tán ntíjà dálẹ̀ ló ti bọ́ ń bẹ̀ wàláì nígbà irọ́ lásán tẹ́bí náà lọ padà gbá wọ́n yí pé wàláì lásán lórí irọ́ wàláì tó wí ń lọ dáràn bọ̀ lọ́rùn torí ẹ̀ lÓlúwa sọ pé wahfazu aymanakum ẹ ṣọ́ àwọn àbúra yín wọ́n yí forúkọ Allah àbúra lásán torí ẹni láti sọ pé ẹni tó yẹ pé wàláì ọ̀wọ́n lẹ́nu ẹ̀ wàláì máa lọ jírísà wàláì wájú ní tìjókòó wàláì rí pàgà mi wà wájú wàláì rí pé mi náà bá kùnú wàláì mélòó nù so ẹni tó yá ti jẹ́ wàláì á sọ pé lọ́wọ́lì ẹ̀mí ó ti di sọkúsọ àwọn àbúrò tí ẹ ti di ìsọkúsọ àwa sọ fún pé dẹ́kun rẹ̀ ó léwu o torí wàláì kò ní jẹ́ kó kẹlẹ́dà wa kàn so irú àwọn àwa kò yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí apàtì mọ́ wọn alẹ́ ni tí wàláhì lórí irọ́ irọ́ nípa àmọ́ gbogbo ẹ̀wọ̀n kẹ́yìn ò lè rò pò tọ́ ni sọ wọ́n ń pè léyà ní yaminul ghamus ìbúra tí rí ní bọ́ ẹsẹ̀ tí rí ní bọ́ná ohun onítàràn àfi kó máa tọrọ àforíjì láìláì kó ló wá ṣàánú wa. wọ́n ní wọ́n sọ màálù malẹ̀ màálù wa pààyàn kí ni àjọṣepọ̀ màálù pààyàn pẹ̀lẹ́ni tó ní màálù tó so malẹ̀ a sọ pé ẹni tó ní màálù ló ṣèèṣì pààyàn wo ẹsẹ má so màálù malẹ̀ kí màálù ọwọ́ apààyàn ká wá mú ọ màálù ẹsẹ má jẹ́ tiẹ̀ ọ pààyàn ká wá mú ọ a jẹ́ pé wọ́n lọ pa àmọ́ ó ṣèèṣì pa mọ̀lẹ́bí rẹ ìyekan rẹ ìbátan rẹ alábàáṣe rẹ ìṣẹ̀dáwápọ̀ àwọn ní ọ̀bọ̀ san díyà ṣùgbọ́n wọ nínú kan bọ́kùn lọ́rùn ẹrú tó bá rí ó rí ó sì sùn yá oṣù 2 gbáko láti ṣètàn wọ́n láwọn wọ́kọ àwọn ń ṣàdúrà gan-an tí ń táwọn ń ṣe dáa tẹ́lẹ̀ ńkọ́ ọkọ ìsáwàdà ẹ má wò pé sọ́kọ wá wọ́n tó kéèyàn ọwọ́n jù bẹ́ẹ̀ lọ torí obìnrin tí ó bá lọ́kọ nìkan ló lè máa ń tó sí o àwọn tó lọ́kọ lè má máa yìí má o níjọ́ tọkọ bá tó kú ní òtò rántí àmọ́ wọ́n tó ń wọ́kọ máa ṣàdúà nítorí dáadáa ló ń ṣe o má lọ lé ológun o nítorí pé tó bá lọ lé ológun orí ibú yóò kún nítorí wọ́n wá fún ọ ológun náà ni wọ́n padà sọ ọ́ di ẹni tí wọ́n máa bá lò Allah ní kó máa bẹ̀ kó sì máa tọrọ rú ọkọ tó ń fẹ́ Allah ò fún ọ ẹ wá ní téèyàn lè lálàárí ọkọ téèyàn tí ó fẹ́ yàn ó lè lálàárí ṣùgbọ́n tó bá ti pọ̀ ládùú ẹni lèèyàn máa fi lálà tòrádùá tí wọ́n ń ṣe ni ọkọ àwọn ọkùnrin náà lọ́ọ́ máa rí tó bá ti sùn so wọ́n lè fẹ́ wọ́n lè má fẹ́ ọ wọ́n tàn rẹ̀ jẹ́ wà láìsí nǹkan tó máa ti ràn máa ọ tọ́wọ́ ara ẹni ẹlẹ́ni tọ́lọ̀ dábàá fún bàbá dúró lọ́jà pé mo rí yín ẹ̀sìn wá má rí mi ń bó so eléyìí ń jẹ́ bá o wọ́n láwọn rí i pé táwọn èèyàn mi bá dìde láti rùkú wọ̀ wọ́n máa ń káwọ́ ọ̀tún lórí tòsì lórí àyà wọn àwọn míì ṣe bẹ́ẹ̀ kẹ́ka léra wọn lórí àyà yín ọlọ́dọ́gba jù lẹ́yìn ìgbà tẹ́ bá dìde láti rùkú wọ̀. sáà lè ṣe sọ̀látùl ásírì lẹ́yìn rẹ̀ kọ̀tọ́ ó wà nù ọ̀kan nínú àwọn tíra wa ń bẹ̀ ọ́
tá a pè ní tírà mẹ́fà nínú ẹyọ kan nípa àwọn àdájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ mọ́ jumu'ah. ọ̀kan náà àwọn tírà yẹn ni kí sáà lè ṣe sọ̀láàtùl asr lẹ́yìn sọ̀láàtùl jumu'ah kọ́tọ́ kápápọ̀ kọ́tọ́, nítorí pé òjò tí rọrí láyé ànábì sallallahu alayhi wa sallam tí ẹnìkan ké gbàjarè sí Allah kánábì ọba wọn bẹ Allah kójú ọ̀rọ̀, ànábì sì gbọ́wọ́ sókè kò kúrò lórí mímbà àfìgbà tí aṣọ rẹ̀ di jìgbìnì. òjò yìí wá rọ̀ títí di júmọ̀ mi débi wípé kò dáwọ́ dúró kò dínkù títí tẹ́lómi tó fi tọrọ pé ya Rasulullah òjò yìí ti pọ̀ jù. ẹ bá níbi Allah kó máa rọ̀ ságbègbè wa kó máa rọ̀ sí wa lórí mọ́. tọ́ ànábì ò sì pa àṣírí papọ̀ mọ́ júmọ̀. kódà a sọ yìí pé kò tọ́ kẹ́ pa àṣírí papọ̀ mọ́ dóhùr nítorí pé òjò ń rọ̀ ṣé júmọ̀ ni wọ́n wá tọ̀ kẹ́ papọ̀ mọ́ àṣírí. eré lẹ̀ ń pẹ̀sìn kò tọ́ tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní àṣírí ẹ gbọ́dọ̀ pa àṣírí papọ̀ mọ́ dóhùr. ọ̀kan tó tọ́ òní magrib àti ìṣà. kí ló dé? nítorí òní kan lẹ̀rí wà fún òun gan ẹ̀rí tó wà fún kì í sànàbì sallallahu alayhi wa sallam la gbọ́ pé ó ṣe bẹ́ẹ̀. ẹ wojọ́ tó tó rọ̀ fọ́sẹ̀ kan àgbọ́pá nàbì pa dóhùr àti àṣírí pọ̀ magrib àti ìṣà àgbọ́. ṣùgbọ́n àdìsí kan wá tó ní Abdullah ibn Umar àti Abdullah ibn Abbas wọ́n máa pẹ̀lú àwọn èèyàn pa sọ̀láàtùl magrib àti ìṣá ìpọ̀ tójò bá rọ̀ tí ń sìn rọ̀ magrib àti ìṣá ìnìkan ààrẹ rí kan bóyá látọ̀dọ̀ ànábì àbí sàhábé tó sọ pé pa sọ̀láàtùl zuhr àti asri pọ̀ wọ́n yìí sì ṣe kìyàsù ń bẹ̀ pé n ta sọ ń pa magrib àti ìṣá lásọ nípa zuhr àti asri mọ̀ ń bí yín léèrè ṣé magrib àti ìṣá ọjọ́ zuhr àti asri sọ́jọ́ ọlọ́dọ̀ yín bóòlù ojú ọjọ́ ṣe rí lọ́sàn-án ṣé màálẹ̀ wà bí òsì bóòlù ojú ọjọ́ rí lálẹ́ òkùnkùn wà ṣé n tó ṣeé ṣe kó ṣe wá ní ìdíwọ́ nígbà tó jọ ń rọ̀ láàrin magrib àti ìṣá ṣérù ìdíwọ́ bẹ́ẹ̀ lè ṣe wá nígbà tó jọ ń rọ̀ láàrin dóhùr àti asr láìláì wọn jọra wọn. torí di eléyìí tí ó bá tọ́kẹ́ pa dóhùr àti asr pọ̀ ṣé júmọ̀ àti asr ni ó wà tọ̀ tẹ́ bá dáwò ẹ wà ń jọ gbẹndàlùkìyàmà lọ́jọ́ yẹn pẹ̀ ní sọ̀láàtùl asr. wọ́n ní àwọn ọ̀bá sọ̀láàtùl Eid àwọn táwọn wàá bá pọ̀ kí làwọn ṣe sáwọn lè ṣe ń jàmá ẹ ṣe sọ̀láàtù rákà mẹ́rin lọ́ba parí ẹ ṣe méjì ẹ sálámà ẹ tún ṣe méjì ẹ sálámà ẹ gbọ́dọ̀ ṣe bí sọ̀láàtùl Eid tẹ́lẹ̀ náà sọ̀láàtùl Eid náfìlà ni ẹ̀yìn sì rí pé bùkátà kẹ́ẹ̀bá náà lẹ́ fi pẹ́kẹ́ tó dé mẹ́rin lẹ́sẹ̀ ní táwọn sàhábà máa ń ṣe bí tẹ́ẹ̀ bá ti bá Eid ẹ ṣe sọláàtì rákà mẹ́rin méjì sálámà kálukú sínú. gbọ́dọ̀ ẹsẹ̀ àdáníyàn sọláàtì ẹjọ́ ọba Eid. wọ́n láwọn ní síbí tó jẹ́ ti gold wọ́n tún wá pé kìí ṣe gold o àmọ́ kọ́lọ̀ gold ẹ ti béèrè ọ̀kan ẹ ní síbí tí kìí ṣe gold tí wọ́n kùn lọ́dà gold kò sí ní tó burú ká fi jẹun àmọ́ gold ní ọ̀tọ̀ ká fi jẹun kìí ṣe gold ṣùgbọ́n ọ̀dà tí wọ́n kùn gangan gold ní kìí ṣe golden colour gold gangan lọ́dà sẹ́mi kọ́ máa fi gold gan sọ́dà ọ̀tọ̀ ká fi jẹun àmọ́ golden colour ọ̀dà ní ṣùgbọ́n ó jẹ́ golden colour kò sí ní tó burú mbẹ̀ àmọ́ tó dá ní kẹ́ tún máa lò nítorí pé kìí ṣe gbogbo èèyàn ìní ó ṣe wádìí pé ṣé gold ni àbí ó kùn lọ́dà gold ẹlòmíràn pé bàbá ọ̀daràn ti ń fi síbi gold jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bọ̀ ló kọjá eléyìí jẹba àwọn. wọ́n níbo làwọn ṣe dá àlùsùnà mọ́ àkọ́kọ́ àlùsùnà mùsùlùmí ni ìsìláàmù ń fẹ́ kí gbogbo mùsùlùmí kó wà lórí sunna torí kò sí bá a ṣe lè ṣe ìpínyà láàrin ìsìláàmù àti sunna ìsìláàmù ní sunna sunna ní ìsìláàmù bóòlù ẹsẹ̀ ń dá mùsùlùmí mà wọ́n ń bí léèrè wọ́n ti bá ti ń ṣẹ̀sìn mùsùlùmí tí ń tẹ̀lé ti Allah tí ń tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ń gbọ́ ìsìláàmù yé kìtàbù wa sunna ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà
kìí ṣaládàádálẹ̀ kìí ran àdádálẹ̀ lọ́wọ́. Ẹ dákun kí ló fẹ́ sọ di alùsùnà tó jù báyìí lọ, mùsùlùmí tó dúró déédéé. Èyí sì pé alùsùnà ẹgbẹ́ kan ni báwọn ẹni tó bá ti ní àwọn àròyìn báyìí báyìí o àwọn lọmọ ẹgbẹ́ wo tá ń lẹgbẹ́ òfò. Sunna ni Islam, Islam ni sunna, kò síbẹ̀ sí lè yà wọ́n. Nǹkan míì tí wọ́n ń ṣe lẹ́gbẹ́ nítorí pé ẹ lè sọ pé nǹkan báyìí ni Islam lòun àmọ́ Islam ni sunna ni Islam. Ìwọ sọ bẹ́ẹ̀ nípa ẹgbẹ́ yín kẹ́nu rẹ̀ ọmọ fàyà. Kò sọ pé gbé tẹ̀ ń ṣe o jàmọ́ àkúgbèkúgbé tẹ̀ ń ṣe o ò ní Islam lẹ́gbẹ́ yín sọ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ nu rẹ̀ ò ní fàyà. So Islam nu ó ní sunna ni al-Islam. Olúwa dákun má yọ wá ní Islam. Wọ́n láwọn sanwó hajj owó àwọn ò pé àwọn bá lọ yáwó owó táwọn sì yá kò sí èlé ń bẹ̀. Ṣé ń táwọn ṣe dáa kò sí ń tó burú ń bẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ sanwó lówó. Tẹ́sí sọ fún ọpá jìlẹ̀ ń lọ wọ́n sì gbà torí pé Islam sọ pé tẹ́ bá jẹ gbèsè gan tẹ́ ń bá ń lọ hajj ẹni tí ẹ jẹ lówó gbọ́dọ̀ mọ̀ torí pé ẹ lè lọ kẹ́ ẹ má dì ẹ jẹ́ kọ́ mà tí ẹni tí ẹ jẹ lówó bá lòun ọ̀gbà kẹ́ ẹ lọ hajj ẹ gbọ́dọ̀ lọ kẹjọ yẹ yín ẹ wá lọ yáwó gangan pé ń lọ hajj ẹ wá sọ fún wa ewu ni o ẹ sọ fún wa pé owó tí mo yá yìí o mo fẹ́ fi kún owó hajj mi ṣé ẹ gbà kí n lọ ẹ pé ńgbà tẹ̀yìn sọmọ ọ̀dọ̀ táwọn á ní kọ́ lọ yáwó. ṣé lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. Aleykum salaam.